ẹ tètè fọlọ́pàá mú Wasiu Ayinde náà o. ní báyìí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí ọkùnrin olórin Fuji ni Wasiu Ayinde Marshal kò jọ pé ọ̀rọ̀ náà yóò tán síbẹ̀ rárá o. bí ilẹ̀ ti ń mọ́ lọ̀rọ̀ náà ń fẹjú sí i ọ̀rọ̀ sì ti fẹ́ di wàhálà láàrin àwọn aráàlú àti ìjọba Bọ́lá Tinubu báyìí nítorí àwọn ohun tó tún ń ṣẹlẹ̀ sí i. àfi bí ẹni pé kinní kan wà tó ń fẹ́ ọ̀rọ̀ náà lójú fún Wasiu. ìdí ni pé irú ohun tó ṣe yẹn gan-an ọmọbìnrin kan náà ti tún ṣerú ẹ̀ ní ọjọ́ àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹjọ yìí, ìyẹn ní bí ọjọ́ 6 tí olórin Fuji yìí ṣe ohun tó ṣe. Alhaji Wasiu Ayinde pariwo lé àwọn òṣìṣẹ́ aeroplane lórí. ó dá nǹkan tó wà nínú flax tó gbé dání lu awakọ̀ bàálù Olúwarántí Ògoyì. ó sì bọ́ síwájú aeroplane ọ̀hún ó ní bàálù náà kò ní gbéra lọ síbì kan. ìwà tí ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Comfort Emansun hù ní pápákọ̀ òfurufú lẹ́kọ̀ọ́ kò fi bẹ́ẹ̀ jìnnà sóhun tí ọkùnrin tí wọ́n ń pè ní K1 náà ṣe. ìyàtọ̀ tó kàn wá wà níbẹ̀ ni pé bí a ti ń wí yìí ọmọbìnrin náà ti wà lọ́gbà ẹ̀wọ̀n ní kirikiri, àmọ́ Wasiu Ayinde wà láàrin ìlú níbi tó ti ń rìn kiri, ohun tó sì fa ariwo rẹpẹtẹ nìyẹn. báwo lọ̀bọ ṣe ṣe orí tí ìnàkí kò ṣe? kí ni ọmọbìnrin yìí ṣe tí Wasiu Ayinde kò ṣe? ẹ tètè fọlọ́pàá mú Wasiu náà kí òun náà fojú ba ilé ẹjọ́. irú eléyìí kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní Nàìjíríà o. ṣé ìjọba Tinubu ló wà lẹ́yìn Wasiu ni? eléyìí fi hàn pé a kò níjọba ní Nàìjíríà ni. ariwo tí àwọn aráàlú ń pa nínú mọ́tò láàrin ọjà nìyẹn. àwọn èrò tí wọ́n wà lórí ayélujára sì ní kí wọ́n fi ọ̀rọ̀ náà dá àwọn. oríṣiríṣi ni wọ́n ń kọ fún ìjọba Tinubu o. ọ̀rọ̀ náà ti fẹ́ di ti àwọn olóṣèlú pàápàá nítorí nígbàrà tí wọ́n ti mú Comfort fún ohun tó ṣe ní alukoro fún Àtíkù Paul Ibe ti gbé ọ̀rọ̀ ńlá kan sórí ayélujára pé nígbà wo ni Wasiu Ayinde náà yóò fojú balẹ̀ ẹjọ́ o. àbí nítorí pé Comfort kì í ṣe ọ̀rẹ́ ààrẹ Tinubu ni wọ́n ṣe mú òun ni. ohun tó ṣe yẹ kí wọ́n ti fi Wasiu Ayinde ṣe ìjófin fáwọn èèyàn nìyẹn, torí bó bá jẹ́ wọ́n ti mú Wasiu Ayinde tí wọ́n ṣu òun náà rúgúdú ní pápákọ̀ òfurufú níbẹ̀ tí wọ́n sì gbé jáde kúrò níbẹ̀ lẹ́ẹ̀kan náà, ìbá ti jẹ́ àríkọ́gbọ́n, kò sì ní sẹ́ni tí yóò ti sáré yàáfẹ́ farawé. bẹ́ẹ̀ ni Ibe wí, alukoro fún ẹgbẹ́ àwọn Àtíkù. èyí tí ọmọbìnrin ṣe o, òun tó fi ara ẹ̀ hàn bíi senior fún K1 ni, nítorí Uyo ni wọ́n ló ti ń bọ̀, ibẹ̀ ló ti wọ bàálù, ó ń bọ̀ ní Èkó ni. àmọ́ kí aeroplane náà tó gbéra ní Uyo yìí, wọ́n sọ fún gbogbo èèyàn pé kí wọ́n pa fóònù wọn o. oníkálukú sì ṣe bẹ́ẹ̀, àfi ọmọbìnrin kan fọ́ yìí nìkan. ní àwọn òṣìṣẹ́ inú bàálù náà bá lọ bá a pé kó pa fóònù ẹ̀, ó sì ní òun ò lè pa á nítorí fóònù òun ni. làwọn òṣìṣẹ́ náà ṣe àti àwọn ará inú ọkọ̀ tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ní kò sí bí aeroplane ti lè lọ bí kò bá pa fóònù ẹ̀, ó sì lóun ò lè pa á, bí òun yóò ti tan nǹkan òun sílẹ̀ nìyẹn. ọ̀rọ̀ yìí ló di wàhálà, ó sì di ohun tí àwọn èrò tó kù nínú bàálù náà ń pariwo lé ọmọbìnrin yìí lórí, tí àwọn òṣìṣẹ́ náà sì ń lọ bá a sọ̀rọ̀ pé kó má fi tiẹ̀ dá àwọn tó kù dúró, bí kò bá sì wọ̀ kó bọ́ sílẹ̀ nínú aeroplane náà kó jẹ́ kí àwọn tó kù máa lọ. nígbà náà ni ọmọbìnrin náà fi tipátipá gbà ló bá pa fóònù náà tí aeroplane ọ̀hún sì gbéra. gbogbo èèyàn sì rò pé ọ̀rọ̀ náà ti tán síbẹ̀ ni. àfi bí wọ́n ṣe dé Èkó tí ọmọbìnrin yìí dúró tí àwọn èrò bọ́ sílẹ̀ tó wá ti ìjà burúkú tá a wí yìí bọ́lẹ̀. ohun tó ṣe ni pé níṣe ló lọ bá obìnrin òṣìṣẹ́ aeroplane tó ní kó pa fóònù, ń ló bá fi bàtà gíga tó wọ̀ tẹ́ mọ́lẹ̀ kárakára tí ìyẹn fi pariwo yéè. lẹ́yìn náà ló ṣí wíìgì tó wọ̀ lórí ìyẹn dànù tó sì ń sọ fún un pé ṣé kò mọ ẹni tí òun bá sọ̀rọ̀ ni. níbi tí ọ̀rọ̀ ti dìjà tí àwọn òṣìṣẹ́ tó kù ti súnmọ́ ọmọbìnrin yìí nìyẹn o. àwọn rò pé kí àwọn kàn fà á sẹ́yìn kí àwọn mú ni, wọn kò mọ̀ pé erin lákàtàbú ni. bó ṣe bẹ̀rẹ̀ ìjà náà rèé tí kò sì ṣe é mú fẹ́nikẹ́ni, bó ti ń fojú ọwọ́jà bẹ́ẹ̀ ló ń fẹ̀yìn ọwọ́jà. nígbà tí kò sì fẹ́ wọ̀ mọ́ ni wọ́n sáré lọ pe àwọn security pé nǹkan ti dé o, kí wọ́n wáá gba àwọn.
làwọn security bá dé ń lọ́lọ́pàá bá tẹ̀lé wọn. Nígbà náà ni wọ́n mà ṣẹ̀ṣẹ̀ wá rí ọmọbìnrin náà kápá o tí wọ́n sì mú lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní pápákọ̀ òfurufú níbẹ̀. Ibẹ̀ náà ni wọ́n sì ti tì í mọ́lé sí. Nígbà tó sì di òwúrọ̀ ọjọ́ kejì ìyẹn Monday ọjọ́ 11 oṣù kẹjọ yìí wọ́n gbé kọ́ńfọ́ lọ sílé ẹjọ́. Olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ìkéde fún mínísítà ètò ìgbòkègbodò ìrìnnà òfurufú ìyẹn Túndé Moshood fúnra ẹ̀ ló kéde ọ̀rọ̀ yìí. Ọkùnrin náà kọ báyìí sí orí ayélujára pé ohun tí gbogbo àwọn tó ń wọ bàálù ṣe gbọ́dọ̀ máa ṣọ́ra wọn ní pápá ọkọ̀ òfurufú kí wọ́n máa hùwà bí ọmọlúàbí nìyí o. Comfort Emansun tó hùwàkuwà lánàá ti fojú ba ilé ẹjọ́ lónìí o. Ó sì ti wà ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri báyìí tó ń gbádùn ara ẹ̀ níbẹ̀. Ohun tí èyí fi hàn ni pé àwọn aláṣẹ pápákọ̀ òfurufú gbogbo ti mú kinní náà bí iṣẹ́ báyìí pé ẹnikẹ́ni tó bá hùwàkuwà ní pápákọ̀ òfurufú tàbí nínú ẹ̀rọ̀pléènì kíá ni wọn yóò ti gbé yóò sì délé ẹjọ́. Ohun tó jẹ́ kí àwọn èèyàn máa pariwo gan nìyẹn tí àwọn èèyàn ń wí pé kí ló ṣe tí wọn ò tí ì mú Wasiu Ayinde, kí ló sì ṣe tó jẹ́ kọ́ńfọ́ ni wọ́n sáré mú tí wọ́n sì jù ú sẹ́wọ̀n ní kíákíá. Wọ́n ní bí wọ́n ṣe tètè mú ọmọbìnrin náà bẹ́ẹ̀ ló yẹ kí wọ́n ti mú Wasiu kí wọ́n sì tì í mọ́lé. Kò sí ohun tó yẹ kí ọkùnrin náà fi máa rìn káàkiri ìgboro. Èyí tó burú nínú ọ̀rọ̀ náà ni pé lẹ́yìn tí Wasiu Ayinde ṣe ohun tó ṣe tó sì jáde wá láti tọrọ àforíjì, ìrọ̀lẹ́ ọjọ́ náà gan-an ni fídíò míì tún jáde níbi tí wọ́n ti gbé ọ̀rọ̀ ọkùnrin olórin fújì náà síta. Níbi tó ti ń lérí gidigidi ni o tó sì ń halẹ̀ tó ń sọ pé ẹni tó ní aeroplane náà ìyẹn aeroplane value jet Soname yóò ríran òun wò nítorí òun ò ní wọ aeroplane ẹ̀ mọ́ láyé òun náà dẹ̀ máa mọ̀ lára. Ọkùnrin olórin fújì yìí kò dúró síbẹ̀, ariwo ló ń pa pé ó ní Wasiu Ayinde, ó ní Wasiu Ayinde, èèyàn kan ò lè ṣe irú ìyẹn fóun kó mú un jẹ. Gbogbo eléyìí fi hàn pé ọkùnrin náà kàn wá sí ojú àgbáyé láti wá purọ́ fọ́mọ Nàìjíríà àti ayé ni. Ó ní òun jẹ̀bi òun sì gbà, ó sì bẹ gbogbo èèyàn. Àmọ́ lẹ́yìn tó kúrò níbẹ̀, ariwo bí yóò ti gbẹ̀san ohun tó ṣẹlẹ̀ náà ló ń pa kiri àti láti fi hàn pé ẹnìkan tó ń jẹ́ Wasiu Ayinde lòun. Bẹ́ẹ̀ òun náà ló jẹ̀bi o. Òun pàápàá sì ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òun jẹ̀bi. Ohun tí ọ̀pọ̀ àwọn èèyàn ṣe ń pè é ní agbéraga nìyẹn. Ìwà náà lòun náà sì hù tó ń hù káàkiri sí wọn. Bí gbogbo aráàlú ti wá ń pariwo pé kí wọ́n mú Wasiu Ayinde báyìí, kí wọ́n mú un bí wọ́n ti mú Comfort, kí wọ́n sì jẹ́ kó sùn ní tìmọ́lé. Èèyàn kan ò tí ì lè mọ ohun tí ààrẹ Bọ́lá Tinubu tàbí mínísítà fún ètò ìrìnnà òfurufú Festus Keyamo yóò ṣe. Ìgbàgbọ́ àwọn èèyàn ni pé ìjọba Tinubu yìí kò ní ṣe kinní kan fún Wasiu Ayinde, pé olórin ààrẹ àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ni. Àmọ́ bí ilé ẹjọ́ bá wá sọ Comfort sẹ́wọ̀n tí Wasiu Ayinde ń rìn kiri, ọ̀rọ̀ náà kò ní sọ Tinubu àti ìjọba rẹ̀ lórúkọ rere. Ohun tí àwọn aráàlú ń sọ gan nìyẹn. Níbo ni ààrẹ Tinubu àti ọmọ ẹ̀ yìí yóò wá gbé kinní náà gbà báyìí o? Ọ̀rọ̀ náà ò tí ì parí rárá o. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ tó tún ṣẹlẹ̀ sí Wasiu Ayinde yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kó etí gbọ́ eléyìí o.